Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi. Nínú fídíò wa tó kọjá a ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ arọ́pò orúkọ. Ní báyìí iṣẹ́ ọ̀rọ̀ arọ́pò orúkọ òun ló kàn. Ṣé a ti mọ̀ pé ọ̀rọ̀ arọ́pò orúkọ làwọn olóyìnbó máa ń pè ní pronoun, and it is said that it is used instead of a noun in a sentence or a substitute of a noun in a sentence. Now lónìí a máa ṣiṣẹ́ lórí iṣẹ́ ọ̀rọ̀ arọ́pò orúkọ. Ọ̀rọ̀ arọ́pò orúkọ ṣiṣẹ́ olùwà, ààbọ̀ àti ẹ̀yán nínú gbólóhùn. Ọ̀rọ̀ arọ́pò orúkọ ṣiṣẹ́ olùwà, ààbọ̀ àti ẹ̀yán nínú gbólóhùn. That is, it works as a subject, object or qualifier in a sentence. Àpẹẹrẹ olùwà. Ọ̀rọ̀ arọ́pò orúkọ tó ṣiṣẹ́ olùwà òun ni a kọ sísàlẹ̀ yìí. Mo lọ sí ọjà. Mo lọ sí ọjà. Wọ́n ti dé. Wọ́n ti dé. A ti jẹun. A ti jẹun. Ó ti sùn. Ó ti sùn. Mo sọ fún wa pé ọ̀rọ̀ arọ́pò orúkọ ni mo, wọ́n, a, ọ, rẹ̀. Àwọn àpẹẹrẹ díẹ̀ òun la mú wá fún wa báyìí. Àwa náà a lè wá àpẹẹrẹ mẹ́ta mọ́ àwọn àpẹẹrẹ yìí. Ìyẹn á jẹ́ iṣẹ́ àmúrelé wa àkọ́kọ́ fún ti iṣẹ́ tòní. Olùwà gẹ́gẹ́ bí a ṣe lò níbí, mo òun la lò gẹ́gẹ́ bí olùwà. It is a subject in the sentence. Wọ́n ti dé. Olùwà náà lòun náà jẹ́. A ti jẹun. Ó ti sùn. Àwọn ọ̀rọ̀ tí a fàlà sí nídìí jẹ́ olùwà bí a ṣe lò wọ́n níbí níwọ̀nyí. Ní báyìí ó kù ààbọ̀. Ọ̀rọ̀ orúkọ tó ṣiṣẹ́ ààbọ̀ nínú gbólóhùn. Mo fún àwọn akẹ́kọ̀ọ́ mi ní ààbọ̀ ìṣẹ́jú láti kọ sílẹ̀. Ṣé a ti kọ́ tán? Ọ̀rọ̀ arọ́pò orúkọ tó ṣiṣẹ́ ààbọ̀ as an object in a sentence. Bọ́lá wá kí mi. Mi níbẹ̀ jẹ́ ààbọ̀. A ti ṣe olùwà tó jẹ́ pé òun ni subject of the sentence or the doer of the sentence. Now what the doer does? What the doer does? Òun la fẹ́ ṣiṣẹ́ lé lórí lónìí. Òun làwọn olóyìnbó máa ń pè ní object tí àwa Yorùbá máa ń pè ní ààbọ̀. Bọ́lá wá kí mi. Mi níbí ó ṣiṣẹ́ ààbọ̀. Olú rí wọn. Wọn níbí ó ṣiṣẹ́ ààbọ̀. Mo kí i tó wà níbẹ̀ jẹ́ ààbọ̀ gbólóhùn tí àwọn olóyìnbó máa ń pè ní object. Dèjì lọ sí ilé rẹ̀. Dèjì lọ sí ilé rẹ̀. Rẹ̀ tó wà níbí ó ṣiṣẹ́ ààbọ̀ nínú gbólóhùn. Túndé rí ọ. Túndé rí ọ. Ọ tó wà níbẹ̀ ṣiṣẹ́ ààbọ̀ nínú gbólóhùn. It acts as an object in the sentence. Báyìí ó kan iṣẹ́ ọ̀rọ̀ arọ́pò orúkọ gẹ́gẹ́ bí ẹ̀yán nínú gbólóhùn. Ọ̀rọ̀ arọ́pò orúkọ gẹ́gẹ́ bí ẹ̀yán òun la máa ṣiṣẹ́ lórí ní báyìí. Ọ̀rọ̀ arọ́pò orúkọ tó ṣiṣẹ́ ẹ̀yán as a qualifier in the sentence òun ló kàn tí a fẹ́ ṣe báyìí. Ọ̀gá mi ra ọkọ̀. Ọ̀gá mi ra ọkọ̀. Mi tó wà níbẹ̀ ṣiṣẹ́ ẹ̀yán. A ti lo mi lóríṣiríṣi ọ̀nà bíi olùwà, ààbọ̀. Báyìí mi kan náà la tún lò gẹ́gẹ́ bí ẹ̀yán. Ìyẹn túmọ̀ sí pé bí a bá ṣe lò wọ́n nínú gbólóhùn òun la ṣe máa mọ̀ bóyá olùwà là ń sọ, ẹ̀yán là ń sọ tàbí ààbọ̀ nínú gbólóhùn. Ilé yín wù mí. Yín tó wà níbẹ̀ ó ṣiṣẹ́ ẹ̀yán nínú gbólóhùn. Yín tó wà níbẹ̀ ṣiṣẹ́ ẹ̀yán nínú gbólóhùn. It acts as a qualifier in a sentence. Àbúrò rẹ̀ ti jẹun. Àbúrò rẹ̀ ti jẹun. Rẹ̀ tó wà níbẹ̀ ṣiṣẹ́ ẹ̀yán nínú gbólóhùn. Rẹ̀ yìí kan náà láti lò gẹ́gẹ́ bí ààbọ̀ nínú gbólóhùn. Àbúrò rẹ̀ tá tún lò níbẹ̀ jẹ́ ẹ̀yán nínú gbólóhùn yìí tó túmọ̀ sí pé tí a bá ṣe lò wọ́n nínú gbólóhùn la ṣe máa mọ̀ bóyá olùwà là ń ṣiṣẹ́ ló jẹ́ níbí tàbí ààbọ̀ àbí bóyá ẹ̀yán òun ló jẹ́ nínú gbólóhùn. A gbọ́dọ̀ wo àwọn gbólóhùn yẹn dáadáa kó tó di pé a máa ṣe ìlò wọn nínú gbólóhùn. Ìdí nìyẹn tí mo fi sọ wípé tí a bá dé ìsọ̀rí ọ̀rọ̀, ìtúpalẹ̀ ìsọ̀rí ọ̀rọ̀ àti ìlò wọn nínú gbólóhùn á yé wa dáadáa. Irú ìsọ̀rí ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ arọ́pò orúkọ ṣùgbọ́n níbí ó ṣiṣẹ́ ẹ̀yán. Ìsọ̀rí ọ̀rọ̀ yín níbí jẹ́ ọ̀rọ̀ arọ́pò orúkọ. Níbí báyìí ó ṣiṣẹ́ ẹ̀yán.
Ìsọ̀rí ọ̀rọ̀ tí rẹ̀ jẹ́ ó jẹ́ ọ̀rọ̀ arọ́pò orúkọ ṣùgbọ́n níbí ó ṣiṣẹ́ ẹ̀yán. Níbi tí a bá fẹ́ pín fún sí ìsọ̀rí àti ìlò wọn nínú gbólóhùn. Ìlò wọn nínú gbólóhùn níbí ọ̀gá mi ó jẹ́ ẹ̀yán. Ìlò rẹ̀ nínú gbólóhùn the functions of this in the sentence. Mi ó jẹ́ ẹ̀yán nínú gbólóhùn a qualifier in the sentence. Ilé yín wù mí. Yín tó wà níbàjẹ́ jẹ́ ìsọ̀rí ọ̀rọ̀ tó jẹ́ ní ọ̀rọ̀ arọ́pò orúkọ. Its function in the sentence is qualifier. Ó jẹ́ ẹ̀yán nínú gbólóhùn yìí. Rẹ̀ níbí ó jẹ́ ìsọ̀rí ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ arọ́pò orúkọ but it function as a qualifier in the sentence. Ìdí nìyẹn tí mo fi sọ pé tá a bá dé ìtúpalẹ̀ gbólóhùn àti ìlò wọn nínú gbólóhùn á tún yé wa sí i. Níbí la máa ti dúró ní fún ti tòní títí ìgbà míì tí a máa fi pàdé. Ire o.